Mo kí ẹni tó bá wo ètò bí mo kí ẹni tó bá padà wò. Mo kí wa bá ṣe ń kíra ní kí ọlá èkí ìgẹ ìkẹ́ ẹ̀yẹ. Èkí tó lógo jùlọ nílẹ̀ káàárọ̀ oòjíire mo ṣàbọ̀rọ̀ àbọ̀yẹ mo ṣàbọ̀ ṣiṣẹ́ fún gbogbo wa pátápátá. Ẹ̀rí àkọlé ètò mi ní ìfẹ́ gbèsù torí mo wo fídíò kan lénìí. Mo ní Yoruba Muslim inferiority complex on Tani Ọlọhun. Ẹ mọ̀ pé Tani Ọlọhun challenge. Ó ní pé òun ò fẹ́ gbọ́ preaching mọ́ wípé bóyá kinní kan sọ̀kalẹ̀ ìgbà tí wọ́n gbókúta kan àrá sán kinní kan. Ó ní kẹ́ wá demonstrate agbára aláwù yẹn tẹ́ sọ pé òun ló superior. Ó lóun náà á dẹ̀ lo nǹkan tóun náà jogún. Èmi náà ti sọ kinní èrè láti bí fọ́ yẹn. Èmi ò sọ pé mi fẹ́ bá yín takùn. But mo sọ ń gbà yẹn pé a fẹ́ practical a believe nínú theory mọ́. A fẹ́ practical a believe nínú theory mọ́ because number one, ẹ sọ fún nǹkan tá a ṣe ní káwọn bàbá wa give up tó ṣe ní kán give up religion kó tó di pé ẹ̀yin gan ti Muslim ni pé wọ́n sọ fún wa pé Allah ní gbogbo agbára kò sí nǹkan tó lè ṣe. But ìsìn a rí i pé CCTV camera náà fi ń monitor Kaaba. CCTV camera náà fi ń monitor Kaaba. Àwọn FT soldier ló ń ṣọ́ Kaaba. So ilé Ọlọ́run kò yẹ kéèyàn kankan máa ṣọ́lé Ọlọ́run náà nígbà tí pé á rójú lóore Olùmọ̀ràn kan lẹ́pẹ́ Allah something like that. So ẹ̀dẹ̀ wọ́n dẹ̀ sọ pé ẹni òkú ni àwọn bàbá títí wa. So Tani Ọlọhun nígbà tó challenge yín nítorí pé àwọn egungun wa máa ń jó nínú iná kì í jó wọn. Nísìn ẹni pé ṣe ni àwọn eégún wa ẹni ṣe ni wọ́n fi kíní yí wọn lára ni. Egungun tán ti ń ṣe kó tó di pé ẹ̀sìn Islam àbí Christianity dé tí wọ́n dẹ̀ tó ti jẹ́ pé this is part of their spirituality tó dẹ̀ pé kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan is African spirituality. African spirituality ni spirituality ilẹ̀ aláwọ̀ dúdú ni pé kán jó nínú iná kí iná má jó wọn. Kò ń ṣọ̀dọ̀ wa nìkan ló ti máa ń ṣẹlẹ̀. Ó ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ aláwọ̀ dúdú. So kí la dẹ̀ ń try láti sọ ni pé nígbà tí wàá sọ pé ṣe ni wọ́n fi nǹkan yíra mi mọ̀ bí èèyàn comment ò tiẹ̀ show lórí screen mi ẹjọ́ ẹ má bínú tí n bá lè acknowledge yín. Bàtẹ́ wàá sọ pé ṣe ni wọ́n fi nǹkan yíra èyí náà ẹ lọ fi epo yíra yín kẹ wá jó nínú iná. Yes nǹkan ẹ lọ wá àwọn òyìnbó àti òyìnbó sì yàtọ̀ sí nínú fíìmù ẹ ò pé òyìnbó kì í tanra wọn. Òyìnbó ò tí ì ní agbára yẹn tán fi lè rìn nínú iná tí iná ò ní jó wọn. Wọ́n lè ṣe nínú fíìmù ṣùgbọ́n lójú ayé èmi ò tí ì mọ oògùn tán fi ń para tí iná ò ní jó wọn. So ẹ̀yin náà ẹ lọ bó jẹ́ kẹ́ lọ import ẹ̀ ni ẹ fi kinní yẹn ẹ fi yíra yín kẹ́ lọ máa kẹ́ wá jó nínú iná torí reason ni pé ẹ̀yin àfáà yìí ṣe rí irọ́ àbọ̀yèbọ̀ ṣíṣe bàbá mi irọ́ tẹ́ ti gbìn sí ọpọlọ àwa wọ̀nyí ní kékeré táwa ẹ̀ṣẹ̀ wá ń yọ ní èjì yìí òun lẹ tún gbìn sí ọpọlọ àwọn ọmọ kéékèèké ẹ tún sọ fáwọn ọmọ yẹn pé powerless power ilẹ̀ fi kó bá wa lénìí o tí gbogbo wa lọ rebel tó jẹ́ pé gbogbo àjálù oríṣiríṣi bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ sí wa lẹ́yìn tó jẹ́ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa ọwọ́ aláwò ká o bẹ́ ṣe mislead wa o. So and now a ti kúrò nínú level story àbọ̀yèbọ̀ ṣíṣe bàbá mi a ti kúrò nínú level story section practical làwà tá bá ti ṣe nígbà tá wà ní school chemistry wọ́n ní test inference afẹ́ result wọ́n ní ká po organic chemical méjì papọ̀ tí wọ́n sọ fún wa pé máa mú green wọ́n wá ní ká practicalize ẹ̀ same thing náà ní physics a máa lọ sí practical kìíní a lọ ṣe practical so practical session láwà yìí practical session ni ẹ lọ mú kíní epo yẹn tí ẹ ní àwọn oníṣẹ̀ṣe fi ń para yẹn ẹ̀yin náà ẹ lọ fi para kẹ wá jó nínú náà ká rí yín pé bóyá irọ́ ni wọ́n ń pa tàbí wọn bá ń pa because ó dẹ̀ tó bá ti ń géèyàn lọ́wọ́ tó ń bọ òrùka irú ẹni bẹ́ẹ̀ just keep trying to torí pé foundation religion orí irọ́ ló wà. Àṣẹ Ìdùmarè Ọlọ́run ayọ̀ wa orí irọ́
ni foundation ni religion wa. Àbí là pé orí irọ́ ló wà yẹn. Àwọn tó bá gba religion, wọ́n á tún máa build irọ́ lórí irọ́. Wọ́n á máa gbé irọ́ lórí irọ́. Wọ́n á máa gbé irọ́ lórí irọ́. Wọ́n á máa gbé irọ́ lórí irọ́. Irọ́ á máa gorí irọ́. Irọ́ á máa gorí irọ́. Irọ́ á máa gorí irọ́ because they want to keep the lie. Yes. So and that is the why tẹ́ ṣe sọ pé tẹ́ tún ṣe dé pẹ̀lú another myth. Ipe dé pẹ̀lú another myth. Ipe ṣe ni wọ́n fi nǹkan para. Láṣà àti ṣe tó ti wà. So bó ṣe fi nǹkan para lọ́dọ̀ àná ṣe fi nǹkan para káàkiri. Ìgbà tá a sọ Odùduwà. Tẹ́ sọ pé àwọn bàbá wa ò mọ Ọlọ́run. Tá sọ fún yín pé Allahu ni wọn ò mọ̀. Wọ́n mọ Olódùmarè. Ẹ tún wá came out with another propaganda pé kí ni ẹ̀sìn Odùduwà. Ṣé Odùduwà nìkan ni bàbá wa ni? Wọ́n ń pè wá lọ́mọ Odùduwà torí pé òun làwọn bàbá wa fi ṣe Ọbàtálá ni Dáúdù ilé wa, òun ni àgbálé. Wọ́n ń pè wá lọ́mọ Odùduwà torí gbà táwọn ọ̀rúnmọlẹ̀ lọ tán òun ló tọ́jú àwọn ọmọ wọn ni. So ẹ̀sìn wo l'Odùduwà ṣe? Ṣé Ògún tí wọ́n ń bọ nífẹ̀ẹ́ ọdún ọlọ́jọ́ tí ọ̀nìrìṣà máa fi wà ní ó máa wà nínú ilé fún ọjọ́ 7 tí ò ní jáde tó máa fi gbé adé àrè? Ṣé Odùduwà ló ń ṣe? Àbí wọ́n sọ fún yín pé lẹ́yìn tí Odùduwà lọ tán ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọdún ọlọ́jọ́ ni? Ṣé ọdún ó tán ni náà? Ṣé pàtó Odùduwà lọ tán? Because mo rí tán sọ pé ọdún òṣèwọ̀n ẹ̀sìn wo l'Odùduwà ń ṣe? Odùduwà tó yẹ pé gbogbo 364 òrìṣà l'Odùduwà ń bọ. Àwọn baba ńlá wa tí gbogbo wọn tó ti gbé nífẹ̀ẹ́ àwọn l'Odùduwà. Àwọn irọ́ oríṣiríṣi pé òrìṣà Mẹ́kà ni wọ́n kó wá sọ́dọ̀ wa. Kò dẹ̀ sí òrìṣà ẹyọ kan ní Mẹ́kà tó ń jórúkọ ìdílé wa. Àwọn kan sọ pé Odùduwà ló kó òrìṣà wá. Àwọn bàbá wa Ọlọ́run ni wọ́n ń bọ. Nínú ìṣẹ̀ṣe wa wọn ò kì í bọ Ọlọ́run. Wọn ò kì í bọ Ọlọ́run nínú ìṣẹ̀ṣe wa. Wọ́n ń sin Olódùmarè ni wọn ò dẹ̀ ń rúbọ f'Olódùmarè. Kò sí ifá tó máa ní kẹ́ lọ rúbọ f'Olódùmarè. Àwọn irúnmọlẹ̀ náà ń rúbọ fún. Irúnmọlẹ̀ náà ń fún lẹ́bọ. Wọ́n máa fún wọn lẹ́bọ. Àwọn ló máa lọ bá wa torí pé ẹbọ yẹn àwọn ni wọ́n máa gbé ẹbọ tó máa bá wa appease àwọn ajogun. Ìdí tá ṣe ń fún the black Nema of Iwo ló sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni Nema of Iwo ti fabricate a lot. Wọ́n máa fi appease àwọn ajogun ni àwọn irúnmọlẹ̀ ni kò ń ṣe Olódùmarè. So kò sí point. So àgbò tẹ́ ń pa pàgbò f'Ọlọ́run o, pàgbò f'Olódùmarè. Òrìṣà Mẹ́kà lẹ ń pàgbò fún, kì í ṣe Olódùmarè. Olódùmarè kì í gbẹbọ, kì í gba nǹkan kan. So kí là ń try láti sọ ni pé nígbà tá sọ pé àwọn baba ńlá wa wípé ibo lorúkọ Olódùmarè ti wá, ibo ni Ọlọ́run ti wá, ṣé inú Kùránì ló ti wá ni àbí ni ìgbà yẹn develop another theology pé Ọlọ́run làwọn baba wa ń bọ direct mọ̀tàn. Ìgbà táwọn òrìṣà ti wà láyé ni wọ́n ti ń ṣẹbọ. So Olódùmarè táwọn baba ti wá ń sìn ẹlẹ́bọ ni. Torí pé ifá tẹ ní ká má kà mọ́ yẹn, tẹ ní àlùkùránì ní ká má kà. Ifá tẹ ní ká má kà mọ́ yẹn. Nobody will listen to him again. It will come to a take. Kò sẹ́ni tó máa gbọ́ ọ̀rọ̀ ẹ̀ máa ìwò mọ́. People are waking up. Tó bá dé time kan irọ́ ò ní tà mọ́. Ifá tẹ ní ká má gbọ́ mọ́ yẹn. Ifá yẹn lẹ máa ti gbọ́. Adífá fún Olódùmarè àgọ̀tún. Tó máa dárúkọ Olódùmarè nínú Kùránì yín Allahu ló wà ńbẹ̀ o. Tẹ́ bá ka kìíní. Another thing tí mo tún fẹ́ kẹ́ mọ̀ pé gba Olódùmarè gan gbọ́. Allahu lẹ ń sọ, sọ̀tọ̀ Olódùmarè. Mo wà àfáà tó ní pé ńgbà tó òun ra ẹdìyẹ, òun bá Allahu náà kọ síbẹ̀. Òun bá ilé Allahu náà kọ síbẹ̀. Allahu. Báwo náà ṣe máa kọ ara Allahu sí ara adìyẹ nílẹ̀ wa? Ṣèbí tó wáyé pé wọ́n fẹ́ kọ orúkọ Ọlọ́run àbọ̀yè bọ́ ṣíṣe ìyá mi òṣà òní. Ṣèbí tó fẹ́ kọ orúkọ Ọlọ́run, ẹ jọ̀ọ́ má bínú gbogbo ilé o. Bọ́ńdù Àlàbá ẹ káàbọ̀. Èrò tó ṣe wọlé òpó kó má dàbí pé mi kíyàn. Sunday Afọlábí ẹ káàbọ̀. So the black. So báwo ló ṣe jẹ́ pé Allahu náà máa wá kọ
sára adìyẹ tí wọn kọ Olódùmarè sára ẹ̀. No, I don't understand you guys. Kálíbà, báwo ni ó ṣe jẹ́ pé ara Allahu ni wọ́n máa kọ sára adìyẹ? Ìkan ó nígbà tó ń gé ẹran adìyẹ gan lóhun tó ń rí tán kọ Allahu sínú ẹ̀. Ṣùgbọ́n ẹ sọ pé ẹ lọ́lọ́run tiwa ni, ṣùgbọ́n èdè Lárúbáwá ni wọ́n fi ń kọ nǹkan sára adìyẹ yẹn. Ẹjọ́, is there any sense in that? Tó bá yẹ pé lóòótọ́ Allahu ni Ọlọ́run tiwa yẹn lóòótọ́, why tí ìgbà tó fẹ́ kọ nǹkan ṣebí èdè tí wọ́n ń sọ ní ìlú wa ló yẹ kán kọ? Ṣebí a lọ kọ́ èdè Árábù ni? Ṣebí a lọ kọ́rọ̀ èdè Lárúbáwá ni? Èdè tá a lọ lẹ́ẹ̀nì ni náà, kì í ṣèdè tá à ń sọ náà. Dáàtọ̀ sẹ́ pé majority àwọn tó ń sọ lẹ́ẹ̀nì gan wọn ò sọ correctly. Ẹ má bínú gbogbo ilé, ẹni tí ì bá lè ké Débọ̀ Tàlàbí ẹ káàbọ̀, ẹni tí ì bá lè ké torí ọ̀rọ̀ tí mò ń sọ. Ìdí tá a ṣe lọ kọ́ èdè wọn nìyẹn, because kò ń ṣèdè abínibí. Kò kí ń ṣe èdè abínibí la ṣe kọ́. So ńgbà tí wọ́n dẹ̀ fẹ́ máa kọ nǹkan sára ẹranko lọ́dọ̀ wa, ó wá jẹ́ pé èdè Arab tá a lọ kọ́. Kí ló dé tó ṣe jẹ́ pé Yahweh tó jẹ́ Christian God, ṣé o pé Yahweh ni àwọn Christian máa ń pe God tiwọn àti Jehovah. Wọ́n tó ṣe jẹ́ pé lára àwọn ẹranko yẹn, àwọn adìyẹ yẹn, àwọn igi wọ̀nyẹn kò sí Jehovah ń bẹ̀. Àbí wọn ò kọ Jehovah síbẹ̀, wọn ò kọ Ọlọ́run síbẹ̀, wọn ò kọ Olódùmarè síbẹ̀, ṣùgbọ́n Allahu náà ń kọ síbẹ̀. So wọ́n sọ fẹ́ ká mọ̀ pé Allahu gangan ni true. Nígbà tá a dẹ̀ máa wò túmọ̀ Allahu gan, Allahu is a compound word. Al-Ilah ní túmọ̀ Allahu. Ilah gangan ni orúkọ God of the Arab. Ilah is a Semitic language. Al mean D. That's why tó fi jẹ́ pé gbogbo orúkọ Allah ló máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú Al. Al-Fatah, Al-Muidin, Al-Kinikan, Al-Shekinikan. Even gbogbo yín gan tẹ́lẹ̀ ń jẹ́ orúkọ tẹ́ sọ pé ẹ̀yin Bashiru àbí nǹkankan, bíi pé èèyàn ń tọra ẹ̀jẹ̀ náà ni. It's a fake name. Reason ni pé Allahu ló ní gbogbo orúkọ yẹn, and nínú Islam wọn kì í bá Allahu ju orúkọ. Kò yàtọ̀ sí ìsìn bó ṣe máa ń pe Ọbàtálá ní àlà funfun, òrìṣà ńlá, àgbẹ̀ wọn máa ń pè òrìṣà ńlá ní ọba, wọn máa ń pè ní àlà, wọn máa ń pè ní àlà funfun, wọn máa ń pè ní Ọ̀sẹ̀rẹ̀màgbò. Ọbàtálá náà ló ń jẹ́ bẹ́ẹ̀. Orúkọ yẹn pọ̀ o. Ọbàtálá, Ọbàtárìṣà. So kí nǹkan tí ẹ lórúkọ yẹn sìn. So kọ́ alẹ̀ Abdul kí wọ́n sọ pé ẹrú Ọ̀sẹ̀rẹ̀màgbò. Ẹ fi ọrú ní ṣé àwọn pé Abdul Allah lẹni tó bá ti jẹ́ ẹrú ẹni tó bá ti bá Allah jorúkọ. Abdul Allah àbí okay. Ẹni ẹrú Ọ̀sẹ̀rẹ̀màgbò. Ẹ máa gbọ́ o. Ọbàtálá ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Ẹrú àlà funfun. Ẹ máa gbọ́, ẹrú Ọ̀sẹ̀rẹ̀màgbò, ẹrú àlà funfun, ẹrú Ìgbòhújì. Ọbàtálá náà ni. Ẹrú orúkọ yẹn, orúkọ Ọbàtálá mo dẹ̀ ká bí 5 sí ó dẹ̀ sápá mi lórí. Ẹrú Ọbàtálá, ẹrú ọba àrìṣà. So nǹkan tí mo try láti ọdún sí gbogbo orúkọ yẹn ẹrú. So ẹni tí ó wá ń jẹ́ ẹ káàbọ̀ bàbá mi Ọ̀jẹ̀wálé, ẹni tí ó wá ń jẹ́ orúkọ yẹn tó ń jẹ́ ẹrú Ọbàtálá yẹn, ó wá yọ ẹrú kúrò ńbẹ̀, ó wá lóhun Ọbàtálá, ó lóhun Ọ̀sẹ̀rẹ̀màgbò, ó ní òun jẹ́ Ìgbòhújì, ó ní òun jẹ́ àlà funfun, ó ní òun jẹ́ ó jẹ́ ó lóhun Ọbàtálá, ó ti yọ ẹrú kúrò ńbẹ̀. Ọ̀sẹ̀rẹ̀màgbò ó yọ kúrò, ó wà Ọ̀sẹ̀rẹ̀màgbò so àlà funfun, ó lóhun àlà funfun, òrìṣà funfun, ó ṣáà gbogbo àwọn orúkọ kó wá yọ ẹrú yẹn kúrò. Ẹjọ́ ṣé kò ṣe pé nìyẹn ń tọra ẹ̀jẹ̀ ni? Ó tọra ẹ̀jẹ̀ ni náà, because wọn sọ lórúkọ yẹn. Then number 2, tẹ bá ti yọ wọ́n tó ti jẹ́ pọ́bàtálá nìkan ló ní gbogbo orúkọ yẹn pátápátá. So anybody tó bá ti ń jẹ́, ẹ bá máa jẹ́ Abdulrasaq, Abdullahi, Abdulkinikan, ẹrú nìtúmọ̀ ẹ̀. You are a slave to just one person. Ẹrú Allahu ni. So gbogbo yẹn, gbogbo yòókù title ni. Ẹrú Muideen, ẹrú Said, ẹrú Rashidi. Kí ni yẹn máa ń dùn yín o, because
téèyàn bá translate orúkọ yín fún yín ó máa ń dùn yín ṣùgbọ́n like the Arabian word ẹrú Rashidi ẹrú Said ẹrú Seidu Said ló máa ń pè Seidu lẹ́dọ̀ wa ẹrú Seidu ẹrú Yekini ẹrú Rasaki ẹrú Lamidi èmi gan mọ̀ pé ẹrú ni orúkọ gbogbo àwọn ẹ̀gbọ́n mi ò mọ̀ pé ẹrú ni wọ́n Ọlọ́run ẹrú Salami gbogbo ẹrú wọ̀nyẹn ẹ ti fẹ́ ẹrú ni gbogbo ẹ̀ so ẹrú ẹnìkan ṣoṣo náà ni so tí ẹrú Salami bá lóun ló ń jẹ́ Salami ẹjọ́ sórí ẹjọ́ ṣóun ló ń jẹ́ Salami ẹrú Salami ó wá lọ síta wá ní Salami lórúkọ òun báwo ló ṣe jẹ́ Salami ẹjọ́ ẹrú Salami ó wá lọ ìta wọ́n wá ní kí lórúkọ ẹ̀ ó ní Salami lórúkọ òun ẹrú Hakeem ó dé ìta tán wọ́n ní kí lórúkọ ẹ̀ ó láàkíìmù lórúkọ òun ẹ̀yìn gbàtà kéré iye Hakeem o iye kinní kan iye Seidu kò ń ṣe iye Seidu it's all fake name ni because fake name ni thank you bàbá mi impersonation yes impersonation ni so all those names is still instead gbogbo orúkọ yẹn tẹ́ bá categorize wọ́n so ti jẹ́ pé ẹnìkan péré ló ní gbogbo orúkọ yẹn ẹrú ni túmọ̀ orúkọ yín kò sí ẹni it has no meaning that you are a slave ẹrú that's just it kò jù bẹ́ẹ̀ lọ and ẹrú ò kí ń promote ẹrú ò lè jẹ́ kò lè wà sincere sí bàbá ńlá ẹ̀ when you are a slave sorry Hakeem sorry o bàbá mi a ṣàlàyé fúnra wa ni so ẹrú is always sincere sólówó ẹ̀ ẹrú is sincere to it's not your daddy's fault it's the fault of àwọn bàbá wa àwọn bàbá wa kẹrin is that àwọn of course gbogbo problem fún wa so ẹrú he must be sincere tó olówó ẹ̀ slave obey your master ni so tí olówó ẹrú bá fún ẹrú ẹ̀ ní àáké pé kó lọ wọlé bàbá ẹ̀ ó lọ wó ni because ẹrú ni and that is what the name indicates ẹrú Said ẹrú Hakeem ẹrú Bashiru ẹrú Laisi in fact gbogbo àwọn orúkọ àwọn ẹ̀gbọ́n mi ni mò ń pè wọ̀nyí o ó dẹ̀ ń bà mí nínú jẹ́ gbogbo orúkọ tí mò ń pè yìí all this name tí mò ń pè orúkọ tó ń jẹ́ ni ẹrú Gali ẹrú Suraju àwọn orúkọ tí mo ti familiar mọ́ so it's just ẹrú so that means you are a slave and as a slave kò sí nǹkan lè máa promote bàbá yín ìjọ tẹ́ bá ti gba independence ìjọ yẹn lẹsẹ máa promote àwọn ancestors yín ìjọ tẹ́ bá gba independence lẹsẹsẹ lè promote àwọn bàbá yín but bí n pé ẹrú lẹsì jẹ́ yẹn láyé ẹ máa ṣe láti support olówó yín yes slave obey your master ni slave ò ní will slave does not have any will slave ò ní will títí ẹ̀ the will of your olówó ẹ̀ only to and that's the meaning of Allah túmọ̀ sí olówó orí Allah ò túmọ̀ sí Ọlọ́run olówó slave owner ni Allah and tá bá wo concept Allah nínú tradition wa ajogun ni Allah ajogun òun ni Allah gan ò lè jẹ́rún mọ́lẹ̀ ajogun ni reason ni pé Olódùmarè nínú Ifá kò lè create ẹ̀sìn tó máa kọ ẹ̀yìn ọmọ sí bàbá ẹ̀ Olódùmarè tí àwọn bàbá ti wá ń sìn kò lè lọ mí sí kó wá dá ẹ̀sìn tó jẹ́ pé gbogbo nǹkan agbára tó máa protect wa Olódùmarè wá dá ẹ̀sìn tó máa wá bà gbogbo ẹ̀ jẹ́ báwo Olódùmarè ṣe máa dárú kan bẹ́ẹ̀ lẹ̀ so ẹni tó bá dárú ẹ̀sìn yẹn lẹ̀ nínú Ifá is ajogun ẹni tó lead àwọn ọmọ away from their home path tó kọ ẹ̀yìn àwọn ọmọ sóbí wọn
nísìnyí ẹ fẹ́ gbórúkọ Ọbàtálá mọ́, ẹ fẹ́ gbórúkọ Ṣàngó, ẹ fẹ́ gbórúkọ Ọ̀rúnmìlà, ẹ fẹ́ gbórúkọ Ọ̀ṣun, ẹ fẹ́ gbórúkọ Ọya, ẹ fẹ́ gbórúkọ Ògún, ẹ fẹ́ gbórúkọ gbogbo àwọn bàbá yín. Àwọn tó gba ilẹ̀ fún yín ni àwọn tó jà fún yín tó gbalẹ̀, ẹ fẹ́ gbórúkọ Èṣù. Àwọn tó gba ilẹ̀ fún yín nìyẹn. Àwọn bàbá oníbàbá tẹ́ ò mọ̀ tó jẹ́ pé inú ìwé lẹ ti kà wọ́n, àwọn ilẹ̀ wa ń fìyìn fún. Mósè wọn lànà bí wọn Músà, wọn kàn máa ń wò wọ́n pé kí ló ràn pẹ̀lú àwọn pípò iná. Wọn lànà bí àwọn Músà tó jẹ́ pé kò ní bloodline pẹ̀lú yín. Ẹ kàn ka history Músà, bóyá just history, bóyá fiction ni ẹ mọ̀. Bó ṣe máa defend ẹ bẹ́ni pé wà ń bẹ̀. Tó bá ń sọ̀tọ̀ ànábì mọ́mọ́ báyẹn ní ọmọ àdẹ̀rìn kan wà ń bẹ̀ ni. Àwọn òyìnbó tó ń jẹ́ Muslim, mo ti bá àwọn òyìnbó, àwọn tó jẹ́ òyìnbó ilẹ̀ Lárúbáwá ni mò ń try láti sọ yìí, tó jẹ́ Mùsùlùmí. Ǹjẹ́ wọn pé wọn kì í pe Muhammad lánàá bí àwọn. Ẹ jọ̀ọ́, maybe Dean Black, if you have got experience with, I know you live abroad, you have experience pẹ̀lú àwọn òyìnbó Lárúbáwá, tẹ́ bá ti jọ ṣe pọ̀ rí, you can be my witness. Wọn kì í pe ànábì mọ́mọ́ ní ànábì wa. Báwọn Yorùbá ṣe máa ń sọ pé ànábì àwọn mọ́mọ́ yẹn. Láyé tó bá fẹ́ sọ̀rọ̀ wọ́n ní the holy prophet Muhammad sallallahu alaihi wasallam. Bó ṣe máa ń sọ nìyẹn o. Ẹ lè gbọ́ ìmí gan wọ́n ní ìgbà míì gan wọn tẹ̀ kí rántí sọ pé peace be unto him. Thank you. Wọ́n ń pe prophet Muhammad lánàá bí wọn. Mo ti deal pẹ̀lú òyìnbó Iraq, mo ti deal pẹ̀lú òyìnbó Iran, mo ti deal pẹ̀lú òyìnbó láti Pakistan. Àwọn òyìnbó gbogbo area yẹn tó dẹ̀ yẹ pé mùsùlùmí ni wọ́n. Pakistan, Iraq, Iran, Bangladesh, mo ti pàdé wọn tó dẹ̀ yẹ pé mùsùlùmí ní gbogbo wọn pátápátá. Mo dẹ̀ tún ti pàdé ọmọ tó jẹ́ ọmọ Saudi gangan. Kò sí wọn ò sọ pé ànábì wọn, ẹ lè ever gbọ́, mùsùlùmí dẹ̀ ni wọ́n. Ẹ lè ever gbọ́ kó sọ pé ànábì àwọn pé kíní kankan. No, wọ́n kàn wá ní prophet Muhammad. Tẹ́yìn sọ Muhammad ẹ̀yìn èèyàn dúdú. Muhammad ò jọ yín o, kò jọ yín rárá o. Muhammad ò look like yín o. Ànábì yín mọ̀ọ́mọ̀ tẹ́ sọ pé òun ni mọ̀ọ́mọ̀ ànábì yín yẹn. Tí ẹ bá tó ẹ pé ànábì mọ̀ọ́mọ̀ happy àlè ní tẹ́ bá rà ànábì mọ̀ọ́mọ̀, ẹ máa reject ànábì mọ̀ọ́mọ̀ o. Torí reason ni pé kò jọ yín. Illusion ni gbogbo tí ẹ fi change Muhammad sí èdè tó fẹ́ jọ èdè wa. Ẹ wá ní Mọ̀ọ́mọ́dù yẹn wá dàbí Yorùbá létí yín. Mọ̀ọ́mọ́dù tẹ́ bá lọ, Mọ̀ọ́mọ́dù kọ́ lórúkọ ẹ̀, Muhammad lórúkọ ẹ̀. Ibi ń tàyàyè. So they don't even do àsàlátù. Yes, wọ́n ń ṣe solat. So kí là ń try láti sọ ni pé wọ́n kì í pè ní Muhammad àwọn. Wọ́n ń sọ bẹ́ẹ̀. Eléyìí táwa máa sọ pé ànábì wa mọ̀ọ́mọ̀, ànábì wa mọ̀ọ́mọ̀, ànábì wa mọ̀. Àwọn èèyàn ń pe prophet Muhammad, wọ́n ń pe ní mọ̀ọ́mọ̀ prophet àwọn. Wọ́n á ní holy prophet. Wọ́n á ní holy prophet ni. Báwa ṣe gbèrú tí orí wa ò pé yẹn, àwọn ò gbèrú bẹ́ẹ̀ yẹn. Àwọn ò gbèrú. Mo ti bá priest, mo ti dí pẹ̀lú priest rí tó jẹ́ pé priest tó bí imam tó máa ń pèrun tó jẹ́ pé yẹ́ ní mọ́ṣáláṣí. Tó jẹ́ pé ó máa ń pèrun ní mosque, kì í ṣe ìrun náà ń pè, sọ́láàtì náà máa ń pè. They going for solat prayer. Àwa la pè ní òun. Yes. Kò sí wọn, ẹ ò lè ever gbọ́ lẹ́nu wọn pé ànábì àwọn kan. Tẹ́yìn sọ pé ànábì yín. Tẹ́ sọ pé ànábì ti yín. Àwọn ò ń pè ní ànábì àwọn. Thank you Òrìṣàwùmí. Kò sí nǹkan tó jọ. Wọ́n ń sọ bẹ́ẹ̀. Tẹ́yìn sọ di kíní yẹn ni o. Tẹ́ wá sọ di Muhammad di heroine. Àwọn ẹbí Muhammad ò dẹ̀ mọ̀ yín rí. So nǹkan tí mò ń sọ, gbólódùmarè gbọ́, because ẹ bá gbólódùmarè gbọ́, lè máa rí, ẹ máa wo ni ẹranko. Christianity wà lọ́dọ̀ wa o. Ẹ sọ pé ẹ̀sìn Ibrahim ni Christianity o. Ṣé mọ̀ pé ẹ̀sìn Ibrahim lẹ ló jẹ́? Ṣùgbọ́n kódà ẹ lè sọ pé Allah náà ló Ọlọ́run ti wa, Olódùmarè wa Ọlọ́run. So rí Ọlọ́run ọba ńgbà tí wọ́n fẹ́ lọ kọ nǹkan sára ara adìyẹ wọn kọ Ọlọ́run ọba síbẹ̀. Wọn kọ Ọlọ́run ọba sára ewúrẹ́ inú ẹran tẹ́ rà. Allahu náà kọ síbẹ̀.
tẹ́ bá dẹ̀ lọ wo etymology Allahu Ọlọ́run mo kàn á wò pé Allahu so Allahu ní mí nì hal ìlà so gbà tí wọ́n tún wá fẹ́ kọ́ sí ṣe mọ̀ pé al ìlà ni wọ́n change sí Allah now compound wọn ò tún wá kọ bó ṣe jẹ́ lárúbáwá wọ́n tún wá kọ Allahu bí ti èdè Yorùbá ló wá fi kọ́ síbẹ̀. Yes, Adékẹ́yìndé gbẹ̀gbọ́n Adéwálé bẹ́ẹ̀ ni. So àwọn tó wà lọ́hùn àwọn èèyàn Prophet Muhammad fúnra wọn bẹ́ẹ̀ ṣe bí àwọn bórí wa ò ṣe pé lè yìí orí wọn tẹ kò sí gbogbo yẹn so just because a fẹ́ jẹ tiwa ni pé ká ṣáà ba nǹkan jẹ́ ṣe rí kọ́kọ́ tí mo fẹ́ sọ fún yín ni pé ṣe rọrùn mi làbára gbọ̀n nìrègún bàbá mi akérèfínú ṣọgbọ́n òjò nígbẹ̀dú ọ̀run ó sọ̀rọ̀ kan Ọ̀rúnmìlà ní pé àgbá òfìfo òun ló máa ń pariwo ó ní àgbá tó bá lómi nínú kì í dún ìdí nìyẹn tí àwọn ẹ̀sìn àjèjì tó fi ń lọ káàkiri pé kán convert àwọn èèyàn torí pé àgbá òfò ni wọ́n tó bá yẹ kí wọ́n lómi nínú wọn ní máa lọ káàkiri náà wọ́n create propaganda against ìṣẹ̀ṣe láti bring ìṣẹ̀ṣe down torí pé ìṣẹ̀pà tí wọ́n dé ìṣẹ̀ṣe superior wọn ò ní agbára yẹn the next thing ni pé láti tan àwọn ọmọ wọn jẹ láti mislead wọn láti mislead ọmọ kékeré Christianity sọ pé ẹni tó bá fẹ́ wọ ìjọba ọ̀run ó ló gbọ́dọ̀ di ìkókó báwo ni àgbàlagbà professor tó ní ọpọlọ ọmọdé báwo lórí ẹ̀ ṣe fẹ́ pé ọmọdé ò ní èrò méjì ju oúnjẹ lọ wá gbà kàrà wá gbà dùndú ọmọdé ò lè ronú pé òun fẹ́ invent ọmọdé ò lè ronú pé òun fẹ́ invent ọmọdé ò lè ronú bó ṣe fẹ́ change world òun kò sí èrò méjì tọmọdé ní ojú kó jẹun kó yàgbẹ́ kó ṣeré kán wẹ̀ fún ọmọdé kò sí kankan tọmọdé ń forí rò ọmọdé ò lè ronú bó ṣe fẹ́ tún environment ẹ̀ ṣe Christianity ní pé ẹni tó bá fẹ́ wọ ìjọba ọ̀run kó di ọmọdé ẹ̀rí àwọn professor léni tó bá ti dọ̀rọ̀ religion baby ni wọ́n they cannot think they cannot use their brain same way náà mo dẹ̀ mọ̀ pé Islam náà sọ pé ẹni tó bá fẹ́ wọ ìjọba Allahu ó gbọ́dọ̀ di ọmọdé náà ni that's way ẹ̀rí pé léni religion gbogbo wa léni sìn àwa jẹ́ religious people àwọn nǹkan táwọn bàbá wa ti build we are not contributing to it òun ló jẹ́ ká ní setback mo sọ pé mo máa ṣe short video kan màá wá join video nítorí pé nǹkan short video tí mo ṣe ń sìn mo fẹ́ fi máa educate yín sí ni because tí n bá ṣe long video tẹ́ bá wọlé ẹ lè má rí mo kàn wò pé jẹ́ kí n máa ṣe àwọn short videos yẹn kí n máa fi support ẹ̀ so that ẹ máa àwọn alágbẹ̀dẹ náà bẹ̀rẹ̀ technology how they started today ẹ wo bí tí technology lọ àgbẹ̀dẹ Ògún ti fi lé wa lọ́wọ́ o àwọn bàbá wa ti ń rọ ìlẹ̀kẹ̀ wọ́n ti ń rọ irin àwọn alágbẹ̀dẹ ló ṣe àbẹ́ mọ̀ pé ilé alágbẹ̀dẹ ni ìlẹ̀kẹ̀ wọ̀ kó tó di ìlẹ̀kẹ̀ ni ìdà gbogbo nǹkan tí wọ́n ṣe ilé alágbẹ̀dẹ ló wọ̀ nígbà náà ẹ̀yin ò improve lórí nǹkan tí wọ́n ṣe ẹ̀yin bàjẹ́ ni àwọn tó jagbà lẹ́ni wọ́n di kìíní èrè Ògún lákàyè Ọ̀ṣìnmọlẹ̀ tí wọ́n gbé 2 months ago wọ́n kọ pé $1 million ẹyọ kan èrè táwọn bàbá yín ṣe wọ́n nítorí nǹkan tó fi ṣe materials tó fi ṣe Ògún yẹn èrè Ògún yẹn ó worth $1 million àwọn bàbá tẹ́ ní wọn ò mọ nǹkan ṣíbí onírin bẹ́ẹ̀ ni bàbá mi àwọn bàbá tẹ́ ní wọn ò mọ nǹkan kò wá sí ìkan ẹyọ kan táwa contribute mọ́ nínú class ní group wa léni wọ́n ń sọ̀rọ̀ nípa òwú mo wá rántí ìgbà tí mo kéré tó bá ti lọ wo wá òwú lóko ń gbà yẹn tó sì máa ń hun àwọn kíjìpá kìíní yẹn ṣèbí òwú ni wọ́n máa fi ń ṣe ń gbà yẹn ṣèbí locally made wa ni kíjìpá tó máa ń wọ̀ aṣọ funfun kíjìpá ṣèbí locally made wa ni kíjìpá ṣèbí locally made wa ni mo rántí dáadáa tó bá ti kó òwú yẹn dé àwa náà máa fà ń gbà yẹn báyẹn tó máa di òwú tó wá ta kinní yẹn ìyáde ṣé màmá délé tó máa hàn èmi gan máa ń ṣe ní kékeré nígbà tí mo lọ sọ́dọ̀ grandma mi in those days
tí mo máa ṣe tèmi náà máa tó bá ti ta kíní ẹ̀ báyìí náà máa tó bá ti gbé lọ tó lọ báyìí á lù gbì á tún fi kíní ẹ̀ sàtúlù báyìí àtúlù báyìí àtúlù báyìí àtúlù báyìí á tún ṣe kíní ẹ̀ báyìí àtúlù mo ṣe rí kékeré tó bá sì ta kíní ẹ̀ lénìí tí bá débi tó ti ń aṣọ máa ṣe. But we did not àwọn bàbá wa ní òrìṣà ńlá ni o òun ló kọ́ wa bó ṣe ń refine owó tó ń fún òwú ṣaṣọ o ẹ̀yin kò sí nǹkan ẹyọ kan tẹ hard sí value. Then mo tún wo àáfàá yẹn ó ń sọ̀rọ̀ ó ní pé wọ́n lóògùn pé wọ́n sọ pé àwọn ń lo nǹkan oògùn ìbílẹ̀ wípé ṣùgbọ́n àwọn condemn ìṣẹ̀ṣe àwọn ń mu àgbo wípé ànábì mọ́mọ́ wípé ìgbà tó fẹ́ ọmọ ọdún 7 wípé ìgbà tó pọ̀ ọmọ ọdún 9 ó wá fi elégédé ó wá fi ṣe ó ló fi ṣe iṣẹ́ àgbo fún ọmọ ọdún 7 yẹn ọmọ ọdún ó ló wá tóbi ó lọ́mọ yẹn wá tóbi wá dàbí àgbàlagbà ó lọ́mọ yẹn wá bẹ̀rẹ̀ sí ní gbé lọ́dọ̀ ànábì mọ́mọ́ bóyá irọ́ bóyá òótọ́ bàbá yẹn ná in any way ná ṣé bàbá yẹn lè gbà kọ́ ọmọ ẹ̀ ọmọ ọdún 7 kó lọ lé ọkọ àbọ̀ ọmọ ọdún 9 bọ́ sí yẹn kọ́ ni mo ti ẹ̀ fẹ́ sọ kọ́ṣù àwọn ànábì mọ́mọ́ ni pé wọ́n máa ń fọmọ kékeré so that is their own nature culture wọn ní eré àwọn nìyẹn wọ́n ń ṣe incest báyìí là ń ṣe nílẹ̀ wa ìwọ bòmí nìyẹn ò kan èmi but nǹkan tèmi bá àáfàá yẹn sọ ni pé gbogbo orílẹ̀-èdè ló ní herbal medicine títí wọn herbal medicine táwọn bàbá ti wá invent fún wa is our gene India kan one India doctor ó sọ ní London ó ní ìdí tí àwọn èèyàn fi ń kú tó fi fa tí ẹ̀mí àwọn èèyàn fi ń kúrú ní ilẹ̀ aláwọ̀ dúdú ni pé wọ́n ò lo oògùn ìbílẹ̀ títí wọn mọ́ because àwọn bàbá títí wa ìgbà tó ń invent oògùn yẹn gene wọn náà fi test ẹ̀ gene wọn ló ṣiṣẹ́ fún that's why táwọn bàbá wa fi ń pẹ́ láyé gbẹ́rẹ́ títí wa yẹn ó dájú injection tá à ń gbà. Okay, the video na nonsense yes gbẹ́rẹ́ tí I'm just trying to educate the man now mo kàn ti gbàgbé orúkọ àfáà náà ní ìmáàmù náà ń bá dárúkọ ẹ̀ because I watched the video last week gbẹ́rẹ́ táwọn bàbá wa ń sin ó dájú injection lọ because it goes to your blood wọ́n máa fi sí. Àwọn òyìnbó ìgbà tí wọ́n ń ṣe ògùn títí wọn wọ́n ṣe fún gene títí wọn àwọn Chinese ṣe ògùn wọn fún gene títí wọn nígbà tí wọ́n á lo ògùn tí wọ́n ṣe fún gene míì ògùn yẹn máa corrupt gene yín ògùn yẹn ó máa corrupt gene yín ẹ rí pé aláwọ̀ dúdú kì í ní cancer tẹ́lẹ̀ gbogbo ẹ̀ láti ní reason ni pé ògùn tá à ń lò ò dá fún gene wa ògùn tó sọ yín ti invent fún wa yẹn òun ló dá fún gene wa so and gbogbo ògùn tá dẹ̀ ń lò lọ́dọ̀ wa àwọn bàbá ńlá wa ló invent ẹ̀ kò kì í ṣe Chinese ló wá bá wọn ṣe àwọn ló discover ẹ̀ àwọn ló mọ̀ pé ewé báyìí nǹkan báyìí ló ń ṣe 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 doctor ní ọ̀sán yìí ṣé wọn pé oníṣègùn náà ń pe doctor ní òyìnbó so doctor lọ́sàn yìí ewé báyìí ewé báyìí ewé báyìí ewé báyìí gene wọn ló lè lò tí bàbá ńlá àwọn Ìgbò bá ṣe ògùn sí torí irú gene kan la ní ó máa dáa fún gene mi because ìkọ̀kan we are negro oògùn tó discover nílẹ̀ Yorùbá wọ́n lè lò nílẹ̀ Ìgbò but in any way àwọn ẹlẹ́bọ ló discover gbogbo oògùn yẹn pátápátá kò ń ṣe Muslim kò dẹ̀ ń ṣe Christian àwọn ẹlẹ́bọ hate yẹn àwọn ló discover kọ́ndẹ̀ tó discover oògùn yẹn Ifá máa sọ pé ẹbọ náà ni kó máa mú ṣe ó sì gbé bẹ̀ ló bá ṣẹbọ so kí gbogbo ewé àtegbò tí ọ̀sán yìí invent yẹn kó tó ṣiṣẹ́ gbogbo ẹ̀ lọ́sán yìí ti ṣẹbọ so báwo lẹ fẹ́ kúrò ilẹ̀ tẹ́ dúró sí ilẹ̀ ẹbọ ni ìbáwò yín kẹ́ máa parọ́ fáwọn èèyàn it's just like you are fooling yourself ẹ̀ ń tanra yín jẹ. mo rí ti Akéwùgbàgbò yẹn ti pẹ́ náà wọ́n pé mo ti ṣe show fún bàbá Akéwùgbàgbò I replied him then that was then I told him that without the ẹbọ kò lè ṣiṣẹ́. so nǹkan tí mo try láti sọ ni pé àwọn ni wọ́n discover oògùn wọ̀nyẹn kò kì í ṣe àwọn Christian kò dẹ̀ ṣe àwọn Muslim so kí gbogbo oògùn yẹn tó máa wá ṣiṣẹ́ pátápátá ó ní ẹbọ tán tún ti rú
àyà mi Adéníkẹ́ kọjọ́ mẹ́ta ó ní ẹbọ tí wọ́n rú Abíọ́lá Ọláníyì àbọ̀ràbọ̀yè ó ní ẹbọ tí wọ́n rú káwọn oògùn yẹn tó máa ṣiṣẹ́ o tẹ́ bá tún wá fẹ́ tanra yín jẹ tán pátápátá gbogbo ilẹ̀ tẹ́ wà ilẹ̀ ẹbọ pátápátá ni gbogbo ìlú yẹn náà fi fá tẹ̀dó ṣe rẹ́yìn àfa ẹ má máa purọ́ mọ́ wọ́n ti fi ifá wọ́n ṣe àkóṣe ifá wọ́n rí nǹkan ifá wọ́n rí mọ́bẹ̀ tó orí mọ́ṣáláṣí yín gan orí ifá ló wà ṣọ́ọ̀ṣì orí ifá ló wà ṣe rí gbogbo táìmù irọ́ yẹn ó ti kọjá ṣe rí season ní gbogbo nǹkan yes àǹtí ìṣẹ̀ṣe ni ifá sọ nǹkan kan mo sọ pé Ọ̀rúnmìlà bó ti sọ òwe Ọ̀rúnmìlà lẹ́ẹ̀kan Ọ̀rúnmìlà tún sọ nǹkan kan ó lẹ́ni tó na ìka kan báyìí sí ọmọ làkejì ó ní mẹ́rin tó kù kí ló sọ pé ó ló máa jẹ́ tiẹ̀ ṣé mọ̀ pé láti ìgbà tí ẹ ti ń na ìka kan sóníṣẹ̀ṣe mẹ́rin tó kù ó máa jẹ́ ti yín tẹ bá mọ̀ pé ẹ fẹ́ kinní mọ́ ẹ má bú ṣẹ̀ṣe mọ́ kò sẹ́ni tó máa ẹ preach Islam yín but ẹ má ta sáwọn bàbá wa mọ́ ẹ ṣe ìyá mi ẹ má ta sí àwọn bàbá wa tiwa mọ́ ẹ nà kásán so amẹ́rin tó kù tó ń jẹ́ tí ń sin ní àwọn ọmọ Christian àti ọmọ Muslim tó dìde tó wá ń fún yín jẹ pé enough is enough Ọ̀rúnmìlà ní tó bá ń lé eku síyàn tó bá ń léjò sí ẹ ó ní kó rántí pé òṣùpá ni ayé ó ló máa yí òṣùpá láyé ṣé àwọn kébi tó òṣùpá bá ti yí kúrò á yí padà wá tẹ bá ti ń léku tó bá Ọ̀rúnmìlà ní pé ejò yẹn ó láwá kọjú ìjà sí yín láti ìgbà tẹ́ ti kọjú ìjà sí ìṣẹ̀ṣe eku ni ìṣẹ̀ṣe lé sí yín because tó bá jẹ́ pé ìṣẹ̀ṣe strict báwo náà ṣe máa bà nǹkan ṣẹ̀báyé jẹ́ tẹ́ wá bà nǹkan ṣẹ̀báyé jẹ́ ó yẹ kí oníṣẹ̀ṣe ó yẹ kán lọ attack àwọn ẹ wo fídíò tí mo fi sórí péjì mi ẹ wo bọ́n ṣe bà fámílì kìíní jẹ́ wọ́n dẹ̀ láwọn júbà wọ́n tẹ̀ sọ pé wọ́n tún ní kí káwọn má rí ìjà àwọn ọmọ ogun èṣù ìránṣẹ́ Olódùmarè ni èṣù tó yẹ kó protect wọn wọ́n ní káwọn má rí ìjà ẹ̀ ṣùgbọ́n ní fámílì yẹn sìn torí mo rọ́mọ kékeré kan tó ń sọ pé àáfà onímàálù ló ti jó nǹkan ìdílé kò sí kankan tó ṣe wọ́n ní kì í ṣe ọjọ́ tọmọdé bá búròkò ẹ wá kírètì ìṣòro ọjọ́ iwájú fún àwọn gbogbo fámílì wọ́n á máa pray wọ́n á máa ṣe láìláìláìlá aṣágàfúlà kò ní sí kan kò ní sí kíní wọ́n á gbàwẹ̀ ìyá yẹn máa bẹ̀rẹ̀ sí ní jẹ wọ́n torí pé ẹ sọ pé àwọn bàbá ti yín wọn ò mọ̀ ṣe mọ́ mo sọ pé ọ̀tá àláwù làwọn bàbá wa àwọn bàbá wọn ṣọ̀tá Ọlọ́run egúngún tẹ́ sun ẹ̀kú ẹ̀ Ifá ní ogúngún ti ilé Olódùmarè wá wọ́n nígbà tí ilé ayé ń dàrú lolódùmarè rán egúngún wá pé kó wá mú kí ilé ayé gún egúngún gún kú nǹkan gún bí Ògún ṣe jẹ́ Ògún náà nǹkan tó ń gún náà ni Ògún mú ilé ayé gún léni kò wá sí nǹkan kan tó máa lò nílé ayé léni tí ò lọ́wọ́ Ògún nínú títí kan electricity gbogbo nǹkan tá à ń lò yìí sìn láìsí Ògún kò ṣe Ògún làwa ń pè nírin wọ́n dẹ̀ sun nǹkan ìṣẹ̀ǹbáyé tó ní ṣé mo sọ pé mo ní àwọn èèyàn dúdú ló gọ̀ jù ẹni tó wọ bulletproof téèyàn kan wá sọ fún ẹ pé kó bọ́ bulletproof lọ́rùn ẹ̀ tó wá bọ́ bulletproof yẹn tán ìbọn tó wà lọ́wọ́ ẹ̀ ó ní kó gbé wá lóun fẹ́ fún ẹ lágbára ọ̀tún tó fún nígbà tó bá ti kó gbogbo nǹkan ẹ̀ fún tán ó ti vulnerable ìdà kó pa ẹ́ ò kó sọ ẹ́ dẹrú èèyàn dúdú ló gọ̀ jù nítorí àwọn lárúbáwá lè ṣe ń jó gbogbo nǹkan nítorí pé wọ́n promise yín ní àlùjọ́nà tó lè jẹ́ pé àlùjọ́nà tẹ́ fẹ́ lọ yìí o ẹrú lẹ fẹ́ lọ ṣe ń bẹ̀ o àwọn ẹrú ló ń lo àlùjọ́nà o slave ló ń lo àlùjọ́nà àwọn servant ń lọ sí heaven àwọn ọmọ ń lọ sí ìwà ọ̀run Olódùmarè ó lọ sọ pé tó bá ti pa irọ́ fún yàn for a very long time irọ́ tẹ́ ti pa fún wa pé Allah lolódùmarè a ti mọ̀ pé Allah kì í ṣe Olódùmarè o we did research and we knew. Essential yeah bẹ́ẹ̀ ni bàbá mi so Allah yín kì í ṣe Olódùmarè àwa ti mọ̀ nísìn pé ọ̀nà àti kó bá wa náà ṣe Allah náà ṣe sọ Allah ní Olódùmarè
so Allah kì í ṣe Olódùmarè. Unfortunately mo ní àwọn àgbàlagbà ní family tí wọ́n believe pé Allah Olódùmarè, but there's nothing I can do, but my next generation must get it right. Allah kì í ṣe Olódùmarè. Bẹ́ẹ̀ ni ìyá mi, wọ́n fi irọ́ yẹn wọ́n fi bayé ara wọn jẹ́ gan. Wọ́n fi bayé ara wọn jẹ́ gidi gan. So láti balẹ̀ wa jẹ́, láti kó bá wa, gbogbo spirituality wa, gbogbo ẹ̀ náà bàjẹ́. Kò sí nǹkan ẹyọ kan kò sí nǹkan ẹyọ kan. We discover nothing. A rí nǹkan kan ṣe mọ́. A rí nǹkan kan ṣe. A ò rí nǹkan kan ṣe. A ò rí nǹkan kan ṣe. Òrìṣà, àwọn the choosing, wọ́n ní àwọn tí òrìṣà selected one, ẹ̀sọ́ wọn di ẹni wọ́n jẹ́ idol. Báwo ni ẹ̀yin gan tó bá ti translate òyìnbó yẹn fún wa rádaràda, ṣé kò yẹ káwa ti jókòó pé orí ṣà selected, báwo ló ṣe túmọ̀ sí idol? Does it sound like an idol? So ẹ lè lo common sense sí pé the Bible was not even talking about us. It was not talking about my ancestors. So àwọn baba ńlá mi kọ́ ni ancestor. Òrìṣà ni àwọn nínú Hebrew language ó náà ń pè ní holy people. Because the holy people are the selected one. Àwọn tí a yà sọ́tọ̀. Selected, set apart. Àwọn tí wọ́n ṣàdá, selected ones. Òun náà ń pè ní holy people ní Hebrew language. Òun náà ń pè ní holy people, náà ń pè ní holy nation. Ilẹ̀ òrìṣà, òun náà ń pè ní orílẹ̀-èdè òrìṣà, òun náà ń pè ní holy nation. Ìyẹn ní Hebrew. Ní Greek, holy means oòrùn, sun. But ní Hebrew, and kí la tún pè ní Hebrew lẹ́ni? Ẹni táwọn èèyàn máa dánú pé ọmọ Hebrew ni wọ́n, ọmọ Hebrew. Ṣé wọ́n pé mo máa ń sọ fún bàbá tẹ́lẹ̀, bàbá tẹ́ pé ní bàbá yín yẹn Ibrahim. Tẹ́ bá rí lẹ́ni gan ẹ̀ ní accept gẹ́gẹ́ bí bàbá yín. Ìtumọ̀ Hebrew ni àwọn tó ń dẹran. Àwọn Greek ló máa ń pè, báwa ṣe ń pe àwọn Fúlàní ní bòróró. Òun náà ṣe ń pe àwọn dẹrandẹran ní Hebrew. Tẹ́ bá ka Bible ẹ̀ wọ́n sọ pé wọ́n pe Abraham ní Hebrew. Torí pé ẹran ló dà wá sí Canaan. Ẹran ló dà wá. Ẹran ló dà wá. So ẹni tó dẹran wá inú wa sọ pé Hebrew lọkùnrin yìí o, darandaran ni ìtumọ̀ Hebrew. Nísìnyẹn wá sọ pé Olódùmarè ni God darandaran. Yahweh fúnra ara ẹ̀ gan darandaran ni. I go and read Psalm 23. Only the Lord is my shepherd, I shall not want. Only Lord òun gangan. Only shepherd o ni Yahweh. Ẹ ka Psalm 23. God of Israel fúnra ara ẹ̀ gan darandaran náà pé. Darandaran ni wọ́n lóun gan jẹ́. Ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn darandaran ló choose. Tẹ́ bá dẹ̀ wò láti Genesis, ẹ rí pé àwọn darandaran ló favor. Abel darandaran. Gbogbo àwọn tó choose pátápátá darandaran ni wọ́n. Àwọn ancient Israelites darandaran ni wọ́n. So God àwọn darandaran ni. So báwo l'Olódùmarè ṣe wá di God àwọn darandaran? Báwo l'Olódùmarè ṣe wá di God àwọn darandaran? Ṣe bí iṣẹ́ ẹran dídà ni àwọn ń ṣe, bí iṣẹ́ àwọn Fúlàní òun ni wọ́n ń ṣe. So kò ń ṣe iṣẹ́ wa, àgbẹ̀ làwa ń ṣe. Ẹran ọ̀dẹ́ ègbè làwọn bàbá ti wá ń sìn. So iṣẹ́ ká máa dẹran kò ń ṣe kọ́ṣọ̀ wa. Iṣẹ́ táwa ń ṣe àwa táwọn bàbá wa bá sin màálù gan bóyá kinní ni, it's not really our culture. It's àgbẹ̀ gangan níṣẹ́ wa, àtọlọ́dẹ àti other things. Every nation ló ní profession tiẹ̀. Profession ti tiwọn nìyẹn, mi ò ń condemn culture. Profession tiwọn nìyẹn, darandaran ni wọ́n. And that's the meaning of Hebrew. Ìtumọ̀ Hebrew nìyẹn. Wọ́n ní àmàníbù, àwọn Yorùbá mi wọ́n ní Hebrew làwọn, àmàníbù, so darandaran ni. So nínú tradition wa, àwa ò gba kán redefine Olódùmarè fún wa mọ́. Àwa dẹ̀ mọ̀ pé Ifá ló sọ̀tàn Olódùmarè láti èjì ogbèdí ọ̀fun sẹ́. Ẹ máa sọ fún wa pé kò sákọsílẹ̀. Láyé Ànábì Mọ́mọ́ kò sákọsílẹ̀ náà. Ìgbà wo ni wọ́n ṣẹ̀ṣẹ̀ print Quran? Tẹ́ bá ní pé àlákọsílẹ̀. Ṣé bá kọ sórí náà ni gbogbo ayé ń ṣe tẹ́lẹ̀? Tó bá dẹ̀ yẹ pé àkọsílẹ̀ tán kọ fún wa lẹ́ni ṣe bí rọ́nà kan kúnná pa síbẹ̀ fún wa. Àkọsílẹ̀ pé Odùduwà wá láti Mẹ́kà. I'm so happy. Mo fi sórí péjì mi o, Punch gbé o. Àwọn ọmọ Odùduwà
àwọn ọmọ Bàtálá, àwọn ọmọ Ògún, àwọn ọmọ Ṣàngó, àwọn ọmọ Ọya, àwọn tó ń kó lọ sí oko ẹrú, wọ́n máa padà wá, wọ́n máa mú DNA wọn wá wípé Ifẹ̀ ni wọ́n. Kí ló dé tí DNA wọn ò ṣe point wọn lọ sí Iraq? You can't address Ajayi Crowther because he was a slave. Ajayi Crowther too had a bad victim. Nobody knew what that Baba went through. And tó gbé lẹ́rú láti kékeré who lost his culture. So ńgbà tí wọ́n dé DNA wọn máa sọ fún wọn pé Mẹ́kà náà ti wá. DNA wọn sọ pé Ifẹ̀ náà ti wá o. Wọ́n dẹ̀ wá sí ìlú wọn. So science in favour wa, science then change things. Science ń change irọ́ tí religion ti pa fún wa. Tí n bá ṣe pé wọ́n ti kó wa lẹ́rú lénìí, ó yẹ kí inú wa máa dùn pé science ń favour wa. Àwọn nǹkan táwọn Ọ̀rúnmìlà sọ, òun ni science ń confirm pé bó ṣe rí nìyẹn. Àwọn irọ́ tí religion pa fún wa, science sọ pé kò rí bẹ́ẹ̀. Bọ̀ nítorí pé religion ti di ohun source of income. Tí religion bá di source of income, kò yàtọ̀ sí cancer. It becomes an incurable disease. When religion becomes source of income, àwọn bàbá wa iṣẹ́ ni wọ́n ní ká máa ṣe, but religion ní pé you can have cheap money going round, wọ́n á dáwó fún yín. So and àwọn pé even if when you know the truth, ọ̀nà àtijẹ ńkọ́, 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 ọ̀nà àti ó wà nínú Bible. Kí ló tiẹ̀ wà nínú Bible yẹn o, pé torí nǹkan tó fẹ́ jẹ pé wọ́n change scripture. Ó wà nínú Bible, mi kàn rántí báyìí. Kíní yẹn sọ pé mi lórí sí ibi méjì ní Bible ti sọ. So tí religion bá ti di ọ̀nà àtijẹ, it now become an incurable disease. Incurable disease nítorí pé you don't want to give up because that is your source of living. Wàá máa wò pé ibo ni kí n ti bẹ̀rẹ̀, ibo ni kí n ti bẹ̀rẹ̀, ibo ni kí n ti bẹ̀rẹ̀, ibo ni kí n ti bẹ̀rẹ̀. But all I know is that tí mọ́lẹ̀ bá dé, òkùnkùn máa ń paradà ni. Ọ̀rúnmìlà sọ pé tí irọ́ bá sálọ ní 20 ọdún, thank you ìyá mi Ìfátóyìn. Ó ní tí irọ́ bá sálọ 20 ọdún, olóòótọ́ á lè bá lọ́jọ́ kan. Ọ̀rúnmìlà ní kò sí róbírọ́ ṣe pẹ́ tó, lọ́jọ́ kan olóòótọ́ máa fara hàn. So òtítọ́ is coming out. Òtítọ́ ló ń jáde nísìn láti save ẹ̀yin Muslim gangan, láti restore pride yín, láti restore dignity yín. But yes, nǹkan tọ́lọ́run ṣe gbé Tani Ọlọhun dìde fún yín nìyẹn. Ṣé o pé àfáà ni Tani Ọlọhun? Àfáà ni. So he was raised láti help yín, and kò yẹ ṣe Tani Ọlọhun are still coming. Torí mo gbọ́ wọ́n sọ pé ẹlẹ́hàá gan báyìí, wọ́n ti sọ pé ẹlẹ́hàá gan ò ṣe Christian báyìí, kò ń ṣe Mùsùlùmí. Àfáà Hakeem gan wọ́n ti ní more Tani Ọlọhun are still coming. Even now ní UK bí by business náà ní ọ̀fìn. Religion is registered as a business in UK as well. Àwọn èèyàn sì máa, àwọn ọmọ ìmáàmù mi gan ti jí sẹ́pẹ̀rù ló ń bà wọ́n. Tó bá yá boldness máa dé, because time age tá ti wọ̀ yìí age tí nǹkan gbọ́dọ̀ change ni. Age tó yẹ pé irọ́ máa disappear, irọ́ máa, gbogbo irọ́ yẹn ó máa disappear pátápátá, nǹkan máa come back to, ó máa di normal padà. So gbogbo irọ́ tẹ̀ ń pa wípé wọ́n fi nǹkan para ara egungun ni, òun lè egungun òṣèjọ wọn. Ẹ̀yin náà ẹ lọ fi kinní yẹn para. Ẹ lọ fi kinní yẹn para kẹ́ wá rìn nínú egungun. Yes, kò jù bẹ́ẹ̀ lọ, ó simple.
ẹ fi para instead kẹ́ respect ẹ wọ́n nígbà fọ́gá ẹ ìṣẹ̀ṣe ní tiyín torí pé ẹ sọnù ni àwòkọ́ṣe ní Islam. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. especially bàbá mi tí wọ́n bẹ́ẹ̀ ni àwòkọ́ṣe ní Islam àti Christianity abínibí yàtọ̀ sí àwòkọ́ṣe Christianity àwòkọ́ṣe ni gbogbo ẹnu ni mo fi sọ Islam àwòkọ́ṣe ni ìṣẹ̀ṣe labínibí yín abínibí tó bá ń bí ẹ ń sọ̀rọ̀ fún abínibí ni Christianity àbí Islam Christianity òun ṣe abínibí ẹ torí pé baba ńlá baba kú ẹ òun ṣe Christian gbogbo irọ́ tó bá wu àwọn àfáà kan pa fún ẹ gbogbo orúkọ tẹ̀dẹ̀ ń jẹ́ orúkọ ẹ bọ̀bọ̀ kan tí ẹ wá ṣépè fún mi Kẹ́hìndé Táíwò ṣebí ara Kẹ́hìndé Táíwò ṣèbó òrìṣà ni wọ́n òun jẹ́ orúkọ òrìṣà gbogbo orúkọ tá a dẹ̀ ní orúkọ ẹbọ ni àti ń jólú o kí Christianity tó dé o Ifá ní tá bá jẹ́ akólú olú mo kí ọ lónìí Ifá ní tá bá jẹ́ akọ́sìn ọ̀sìn mo kí ọ lónìí ẹ̀là nìkan ní í ṣe ọmọ bíbí Olódùmarè nígbà tó ń tìkọ̀lé ọ̀run bọ̀ a tún ní ọba lú ayé so gbogbo orúkọ tá ń jẹ́ àti gbogbo orúkọ ẹbọ ìbáwá wù yín kẹ́ lọ máa pe Jésù ní olú ẹ kàn tọra yín jẹ ni mo kàn máa ń wo kíní kan títí ìgbà tí wọ́n ń ṣe coronation King Charles mo ní kí ọmọ Yorùbá kan kó wá lọ síwájú King Charles kó bẹ̀rẹ̀ sí máa kí kó máa kí mo súnmọ́ bá wa nígbẹ̀fà mo súnmọ́ bá wa nígbàgbèje ẹjọ́ ǹjọ́ máa nítumọ̀ sí King Charles kò lè nítumọ̀ sí because kì í ṣàṣà ẹ̀ ṣùgbọ́n tẹ́ bá wá kọrin ìbílẹ̀ títí ẹ̀ táwọn abide with me far for the eventide the darkness deeper Lord with me abide where other paths fail and comfort flee help other helpless so abide ẹ̀rí para King Charles Mahmood ìdí tó nìyẹn ṣe jọ wá lójúlé ni pé wọ́n kọ fún wa láti kékeré grandmother mi tẹ bá déwájú ẹ̀ tẹ́lẹ̀ kọ́ abide with me kó títí ó fi lọ kò nítumọ̀ sí a ò pé dandan ọ̀dán lẹ́ sọ ìgbà táwọn àwọn kékeré gan ní CAC àwọn ṣọ́ọ̀ṣì òyìnbó wọn máa sọ fún wa pé ìsọkúsọ náà sọ torí pé òun yẹn bọ̀ torí pé àwa kéré a lọ fellowship in school wà wá ń kọ òun ló ṣe nítumọ̀ sáwà grandma mi tẹ bá kọ abide with me á kàn wò pé lọ́n sọ lẹ́nu kó rí yín ò pé ni nígbà tó wà láyé kò ní ìtumọ̀ sí wọn bẹ́ẹ̀ náà ni orin ilẹ̀ lárúbáwá òun ló máa wú Allah lórí torí pé Allah is an Arab man same way téèyàn bá fẹ́ lọ àpíìsì Lísàbí Àgbògbò Àkàlà àbí ẹ fẹ́ lọ bọ Ògún tẹ wá lọ sóyìnbó ṣó máa ní ìtumọ̀ ṣó Ògún sóyìnbó ńgbà tó wà láyé so wey náà yín Christian tẹ lọ ń kí Jésù oríkì yẹn òjọ kò ní ìtumọ̀ sí Jésù pípẹ́ kan waste time ara yín gbogbo oríkì tẹ fàlàwù Àjọkẹ́ Àṣàkẹ́ yẹn kò ní mí ní sálálà o kò ní mí ní sí because àwọn èèyàn ẹ̀gbọ́n ò pé lájọkẹ́ gbogbo oríkì tẹ lọ fún aláwù kò ní ìtumọ̀ because oríkì ò ń ṣe kọ́ṣù aláwù oríkì ò kì í ṣe kọ́ṣù ẹ̀ òun ló sọ pé there is difference between àjogúnbá àtàwùkọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ̀ ń ṣe muslim yín tó lè níyìn tó bá kì í ní orí yín á wú bẹ́ẹ̀ ṣe lè ṣe muslim yìí tó bá lu gángan tó lu ìlù tí ìlù bàtà orí yín á bẹ̀rẹ̀ sí ń wú wàlẹ̀ sí do good ara yín á máa gbọ̀n torí pé ẹni díẹ̀ nìyẹn lára ó tọ́jọ́ mẹ́ta ìyá mi I was thinking of you pé ó pátá ti sọ̀rọ̀ láti ara yín á máa gbọ̀n torí pé you carry the DNA oh somebody just came Táíwò Adébárí ẹ káàbọ̀ gbogbo àwọn èèyàn ni mo acknowledge lálẹ́ ẹni tí bá wá rí tí bá acknowledge ẹ má bínú bóyá kí n Facebook ti gbé lọ
So what I'm saying is that torí ara yín á máa gbọ̀n. Ara yín á máa gbọ̀n. Because you carry the DNA. That's why. Torí pé carry DNA yẹn. Ṣùgbọ́n tẹ́ bá lọ sọ́dọ̀ Charles, kẹ́ lọ máa lu gángan, kẹ́ máa lu bàtà, kò ní túmọ̀ sí Charles. Kò ní túmọ̀ sí King Charles. Torí kì í ṣàṣà ẹ̀. Kò ní DNA ẹ̀ lára. So lọ́ sọ pé àjogúnbá ó yàtọ̀ sí ogún abínibí ó yàtọ̀ sí àwòkọ́ṣe. Àwòkọ́ṣe ní Islam. Àwòkọ́ṣe ní dressing Islam. Àwòkọ́ ìṣe nìyẹn, ẹ wò wọ́n, ẹ kọ́ ìṣe wọn. Abínibí ti yín ní aṣọ òkè, kẹ́ wọ agbádá, kẹ́ wọ kẹ̀m̀bẹ̀. Bẹ́ẹ̀ ni ìyá mi wọn lè ṣe, they can't do it. Abínibí ti yín ní kẹ́ wọ agbádá, kẹ́ wọ kẹ̀m̀bẹ̀. Abínibí yín òun ni kẹ́ wọ agbádá, kẹ́ wọ, kó tiẹ̀ jẹ́ pé àwọn Christian confuse lẹ́ni wọ́n lólódùmarè jọ wọ kẹ̀m̀bẹ̀ rí bí ìyá. Olódùmarè ń wọ kẹ̀m̀bẹ̀ lọ síbi ìjà. Ògún náà ló máa ń wọ kẹ̀m̀bẹ̀ rí bí ìjà. Kì í ṣe Olódùmarè, Olódùmarè ò kì í jà. Kẹ́dé Abetí Ajá, Olúwo bó ṣe ń bú ìṣẹ̀ṣe tó. Ìgbà tó wá sí London Abetí Adá lóde, fún jàlábíà ni mo rò pé ó yẹ kó Olúwo wọ̀. Jàlámíà, Olúwo ń bọ̀ ní England, ó tún fi àkún sọ́wọ́ òdì. Jàlámíà ló yẹ kó wọ̀ náà. Kò yẹ kó máa wọ aṣọ wa ìwọ̀n aṣọ ẹbọ. Style Ọ̀rúnmìlà. So wọ́n máa gbé láti mọ̀ pé hypocrite lolúwo. Wọ́n lè máa fi mọ̀ pé hypocrite lolúwo. So kí ni mo try láti sọ ni pé kẹ̀m̀bẹ̀ àṣà ti yín nìyẹn. Nígbà táwọn bàbá ti wá tó ń invent kẹ̀m̀bẹ̀, tó ń invent agbádá, tó ń create style fúnra wọn. Àwọn Europe ń ṣe súùtù fáwọn ìran wọn. Àwọn Lárúbáwá ń ṣe aṣọ gẹ̀rẹ̀jẹ̀ fáwọn èèyàn títí wọn. So òun ni mo fi ṣe analysis lẹ́kan pé àáfàá tó sọ pé wọ́n ń ṣe oògùn, wọ́n ń ta oògùn nílẹ̀ Lárúbáwá, wọ́n ń ṣe gbogbo ẹ̀. Oògùn tó ṣe nílẹ̀ Lárúbáwá kọ́ làwa ń lò because wọn ò kó wá sọ́dọ̀ títí wa. Ewé àtegbò tẹ́yìn ń já nílẹ̀ wá ń bíbá ẹ̀, òun lẹ́yìn fi ṣe oògùn títí yín. Àwọn bàbá títí wa ló invent ẹ̀, kì í ṣe Muslim, kì í dẹ̀ ṣe Christian. Àwọn ẹlẹ́bọ ló ṣe. Kó dẹ̀ tó ṣiṣẹ́ wọn rúbọ lọ kọ́ Ifá o. Ifá ni wọ́n gbéra ńlẹ̀ ó ṣẹbọ. Epo pupa tá ń jẹ léni Ọ̀rúnmìlà náà ló invent epo pupa. Ọ̀rúnmìlà náà ló kọ́ bá ṣe ń ṣe epo pupa. Ọ̀rúnmìlà ẹlẹ́bọ dẹ̀ ni. Gbogbo yín dẹ̀ lẹ́yìn fepo síbẹ̀. I don't know. Even wọ́n ní tí bá wà àwọn program yìí báyìí, wọ́n ní ìbá Jésù Kristi wọ́ kẹ̀m̀bẹ̀ rí bí ìjà. Mọ̀nàmọ́ná ojú ọ̀run màrúmàrú máa kàn wọ́n pé oh my God, ìjọ wo la fẹ́ kóra wa jà lájẹ. Mọ̀nàmọ́ná ojú ọ̀run màrúmàrú, Ṣàngó ni mọ̀nàmọ́ná ojú ọ̀run. Ògún lákàyé ni wọ́n máa ń pè ní ègbè lẹ́yìn ọmọ òrukàn. Ṣùgbọ́n ìgbà táwọn Muslim ti lọ gbé oríkì fún Àláù, pé Àláù ló ń gbèjà ọmọ òrukàn. Tó bá yẹ pé lóòótọ́ ni Àláù jẹ́ ègbè lẹ́yìn ọmọ òrukàn, gbogbo bí wọ́n ṣe ń kó wa jẹ Nàìjíríà, kí ni Àláù ṣe fáwọn tó ń kó wa jẹ? Àwọn tó wà oppress all over the world lẹ́ni Àláù ò ṣe nǹkan fún wọn o. Tó bá sọ pé ègbè lẹ́yìn ọmọ òrukàn, gbogbo àwa tá ń sọ̀rọ̀ ọmọ òrukàn ni wá o. Ò bá lóbi láyé because àwọn tó jẹ́ progenitor of your race gbogbo wọn ti lọ. The progenitor of our race gbogbo wọn ò sí láyé mọ́. Àwọn tó jẹ́ progenitor wa wọ́n ti lọ tipẹ́tipẹ́, wọ́n ti kúrò nílé ayé. So Ògún àbúrò mi lájọ kíákíákẹ́. Ògún ni the heat ẹja epo igi bẹ́ẹ̀ ni. Wọn kì í jẹ bọ̀. Ògún ni ègbè lẹ́yìn ọmọ òrukàn torí pé ègbè lẹ́yìn ẹni tí wọ́n bá dá lóró. Ògún. Bàbá wa Ifásọjí Olúwo, wọ́n ní kán lọ bèrè lọ́wọ́ ẹ̀ ní ọlọ́dẹ. Tí ọlọ́dẹ bá lọ sínú igbó tó bá pa èèyàn, wọ́n ní tọ́lọ́dẹ yẹn bá padà lọ sínú igbó, ẹranko búburú ló máa pa ọlọ́dẹ yẹn. Ògún máa make sure pé ó máa make sure pé ẹranko búburú pa ọlọ́dẹ yẹn. Ògún náà máa ń pè ní ègbè lẹ́yìn ẹni tí wọ́n ń dá lóró.
Ògún ni ègbè lẹ́yìn ọmọ òrukàn, ṣùgbọ́n lè ní ẹ fún Allah ní oríkì tí Allah ò ní. Ẹni Allah lè gbè lẹ́yìn ọmọ òrukàn. Ògún tó ní oríkì gan, ẹni Ògún proud. Meanwhile Ògún ti ní oríkì ẹ̀, ó ti ní. Kó tó di pé wọ́n gbé Allah dé o, wọ́n ti ń pe Ògún lè gbè lẹ́yìn ọmọ òrukàn kan tó gbé Allah dé. Ṣùgbọ́n nígbà tẹ́ wá gbé orúkọ yìí fún Allah, gbogbo àwọn ọmọ kéékèèké wọ́n wá trust Allah lénìí. Allah ò gbèjà wa. Ẹ wo bọ́n ṣe bà Nàìjíríà jẹ́, kò sí nǹkan tá Allah ṣe fún wa o. Tó bá yẹ pé Allah ń gbé ọmọ òrukàn, kò sẹ́ni tó máa travel, kí la fẹ́ kúrò nílé fún? Pẹ̀lú ìwé resources tọ́lọ́run fún wa. Àwọn tó ti kówó Nàìjíríà jẹ, gbogbo wọn sì wà láyé lénìí. Ègbè lẹ́yìn kínní, àwọn tó kówó Nàìjíríà jẹ, wọ́n wà láyé. Àwọn tó jí owó wa, àwọn tó colonize wa tó jí owó wa lénìí, ayé ni wọ́n jẹ. Kò sí nǹkan kan tí Allah ṣe fún wọn. Allah ò gbèjà ọmọ òrukàn. Allah kò gbèjà ọmọ òrukàn. Ògún títí wa tó lè gbèjà wa, ẹni ká má pè mọ́. Ká má pè mọ́. Ẹ mú oríkì Ògún. So ẹ ṣe trade by barter. Òun ni Paul ṣe sọ. Paul apostle. Peter nínú Peter. 2 Peter chapter 3, 14-16. Only Paul apostle in his wisdom according to the knowledge. Ó ní gbogbo ọ̀rọ̀ tí Paul kọ, ó ní they twisted it unto their damnation. That is, when you twist scripture, mọ̀ pé scripture ni gbogbo nǹkan tó Ifá ti sọ nípa àwọn ancestors wa ni. So when you twist scripture unto your destruction. Because o twist ẹ̀ o parọ́, kò sí ní reality ń bẹ̀. So now you just send me ní private message. Please send me a private message. Let's talk. Ó ní lẹ́yìn tí kí là ń sọ ni pé nígbà tẹ́ twist scripture yẹn tán, tẹ́ ẹ sọ Allah ní orúkọ tí Allah ò jẹ́ lénìí. Allah ò gbèjà anybody. Allah máa ń support sí èèyàn tó ń dá lóró ni. Mo fi gbogbo ẹnu mo fi sọ. Tí nǹkan burúkú bá ṣẹlẹ̀ nílùú Ògún náà máa lọ bẹ̀ tó máa gbèjà. Ẹ sunkún mọ́ Allah dọ̀la, nothing will happen. Ẹ dẹ̀ ní Allah ń gbèjà ọmọ òrukàn. Ẹ máa bà àwọn Ògún yẹn jẹ́. Allah ò gbèjà ọmọ òrukàn. Mo dẹ̀ tún sọ, mo tún sọ. Ajogun ni Allah. Allah ò kì í ṣe Olódùmarè. Olódùmarè títa wa kò lè dá ẹ̀sìn tó máa tí ká máa ṣépè fáwọn bàbá wa. Nígbà tó Olódùmarè mọ̀ pé ọmọ tó bá gbé òbí ẹ̀ ṣépè ó máa forí gbègún. Ó wá fún Muhammad ní àyà. Olódùmarè kọ́ ló rán Muhammad o. Olódùmarè ò sọ àyà kankan kalẹ̀. Muhammad ò ń ṣe last prophet wa. Nínú Ifá, ẹ̀là ni Olódùmarè rán kẹ́yìn. Olódùmarè ò lè dáṣẹ́ ẹ̀ dúró because tí a bá ti ń ṣìnà, Olódùmarè tí wọ́n máa gbé àwọn èèyàn dìde nínú ìran títí wa láti gbé wa dìde. So Olódùmarè ò ní last prophet. Olódùmarè ò ní last prophet. Islam ló ní last prophet. Olódùmarè ò ní last prophet. So bàtẹ́ mi kéré tán sọ fún wa ń gbà yẹn pé Ànábì Mọ́mọ́ ni last prophet Ọlọ́run. Ṣùgbọ́n sì mo ti mọ̀ yàtọ̀ pé Ànábì Mọ́mọ́ kò tiẹ̀ mọ oríkì Olódùmarè débi tó ti fẹ́ jẹ́ prophet Olódùmarè. Àwọn tẹ́ sọ pé àwọn gangan ló lo Olódùmarè léni. Ibrahim gan ò mọ oríkì Olódùmarè. Tó bá mọ̀ ó yẹ kó wà nínú Quran. Kò sí ńbẹ̀. 99 name lórúkọ Allahu, 77 lórúkọ Yahweh. Àwọn ẹlẹ́bọ tẹ́ ní wọn ò mọ Ọlọ́run, àwọn gan ló ní 14,000 orúkọ ẹgbàá lọ́nà méje fọ́lọ́run títí wọn. Báwo ló ṣe máa jẹ́ pé Ọlọ́run tàwọn ẹlẹ́bọ yẹn òun lẹ wá convert sí Allah? Ẹ wá ṣe conversion. Ẹ ṣe conversion. Ẹ wá change Ọlọ́run àwọn ẹlẹ́bọ, ẹ wá sọ di Allahu. Kò possible. Àwa conversion yẹn ò lè work because kò síjọ́ tí Allahu lè do Olódùmarè. So ó better kẹ́ mọ̀ pé Allahu lẹ́ ń sìn, ẹ sìn Olódùmarè. Olódùmarè ní kingdom títí ẹ̀. Nínú ìjọba Olódùmarè, òrìṣà ńlá ni ọba gbogbo òrìṣà. Òrìṣà ńlá ló nẹ́ẹ̀sì sí Olódùmarè. Ọ̀rúnmìlà ibì kejì Olódùmarè.
nítorí pé Ifá níbi kejì Olódùmarè náà ṣe ń pọ̀ Ọ̀rúnmìlà níbi kejì but òrìṣà ńlá ni olórí gbogbo wọn pátápátá. Ọbàtálá, Ọbàtárìṣà. So òun ni Ògún ó ní àyè tó ń hold, Ṣàngó láyè tó ń hold, ibi ilé wọn dẹ̀ ló ń jẹ́ ìwà ọ̀run. Ìwà ọ̀run ni ilé àwọn irúnmọlẹ̀, ìrìnwó ọ̀run tó mọ ilẹ̀. So báwo ni ó ṣe wá di ilé Àláù? Because ẹ bá ń sọ pé Àláù ń sọ pé ọlọ́run ni, àwọn irúnmọlẹ̀ wa náà ọlọ́run ni wọ́n. I will tell you, ọlọ́run ni wọ́n. Oríṣìí tó fi jẹ́ pé ọlọ́run ni wọ́n, ilé wọn ni, àwọn ló níbẹ̀, that is their abode. So ọlọ́run kékeré ni wọ́n níbẹ̀. Olódùmarè ni ọlọ́run pátápátá. Ọ̀dọ̀ bó ṣe pé Olódùmarè náà máa sábà ń lo èdè yẹn fún, bọ́ ọlọ́run náà ni àwọn irúnmọlẹ̀. Àwọn irúnmọlẹ̀ wa elú ni wọ́n. Àwọn èèyàn kì í mọ̀ pé ìyàtọ̀ wà nínú olú ọ̀run àti ọlọ́run. Ọlọ́run, ẹni tó ní ọ̀run, tó ní ìwà ọ̀run táwọn irúnmọlẹ̀ ń gbé, òun náà ń pè lọ́lọ́run. Ẹni tó ní ìwà ọ̀run ilé àwọn irúnmọlẹ̀. So that's why I sọ pé ẹ lè pe Allah ní ọlọ́run because Allah ò bá wọn gbé. Allah gan hate àwọn irúnmọlẹ̀. So báwo Allah ṣe wá nílé wọn? Ṣùgbọ́n olú, àwọn irúnmọlẹ̀ olú ni gbogbo wọn. Ẹ lọ ka Nífẹ̀ẹ́, wọ́n ní elú 200 elú, 400 elú ni wọ́n ń pè lólú. So àwọn irúnmọlẹ̀ ìgbà tán padà sóde ọ̀run, olú ni gbogbo wọn. Olú ọ̀run, olú ọ̀run, olú 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 olú. Àfáà tó sọ pé train buster yìí has even come back. Wọ́n ti wà ọmọ ọkọ. Even time I want to make show for him and say now, ó ti proof ara ẹ̀ pọ̀ ọmọ ọkọ ni ìyẹn àfáà kí n. So olú ni àwọn irúnmọlẹ̀ wa lọ́run, ní ilé wọn, ní ìwà ọ̀run, kì í ṣe lálùjọ náà o. Kì í ṣe lálùjọ náà ṣe máa ń sọ pé don't change our narration o. Àwọn bàbá wa ò sọ pé àwọn ẹ̀yin lẹ ń change narration ànábì mọ́mọ́ o. Tẹ́ ń sọ is narration ànábì mọ́mọ́. Tẹ́ ń sọ di fá o. Kọ́tẹ́ bá ti ń dárúkọ ọ̀run, tẹ́ ń dárúkọ ọlọ́run, tẹ́ ń dárúkọ kínní, ẹ ti ń sọ Islam di fá. Ṣùgbọ́n ẹ wá ń dorí ẹ̀ kodò torí kò lè tálè pẹ̀lú fá. Ẹ wo àsìkò tó ó tó gẹ́ ọmọ ṣọmọ Léfì ni kí n pè, no ọmọ irúnmọlẹ̀ ni. Ó tó gẹ́ ọmọ Léfì, ilé tó ń lọ. Ọmọ irúnmọlẹ̀, ilé tó ń lọ. Ibi tó ń borúkọ bàbá ńlá wa jẹ́ dé. Tẹ́ bá sọ pé ọmọ èṣù ni wọ́n máa sá, èṣù bàbá ti yín. Imagine. Tí àwa kan náà la máa tún ilé yẹn ṣe. Yes. Ẹ darapọ̀ mọ́ àwọn atúnléṣe. Kẹ́ kúrò lẹ́yìn àwọn ọlọ̀tẹ̀. So I'm tired. Ẹ ṣé o gbogbo ilé o. Thanks so much.